ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ebojú tẹ fún wa mọ̀má lójú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa ìtí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba àdániwálé ayé. Orúkọ oníròyìn kò yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ní ìròyìn fún ti àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ ta ní ká mú wá sójú mọ́ọ̀máwòrán yín ṣáájú ká tó máa lọ ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí. Bí ẹ bá pé wá ẹ ò lè pé lọ rárá o. Nuhu Ribadu ló ṣe ìkìlọ̀ fáwọn agbésùmọ̀mí tuntun ní ìpínlẹ̀ Sokoto láti lè máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó lórí ọ̀rọ̀ Nuhu Ribadu. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ti ṣe ìkọlù sáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Plateau nínú èyí tí wọ́n ti gba ohun ìjà olóró lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ wọn. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àgbà onítẹ́tẹ́ kan báyìí èyí tó jẹ gbèsè tó tún ṣe bẹ́ẹ̀ jí ara rẹ̀ gbé pamọ́ láti lè sá fún gbèsè tó jẹ ọ̀hún. Ní ìpínlẹ̀ Ògùn bákan náà wọ́n rí òkú arákùnrin kan lẹ́gbẹ̀ẹ́ odò ní ẹni tó sùn gbalaja síbẹ̀ tí wọn kò sì mọ ohun tó ṣekú pa á. Àwọn agbófinró ìpínlẹ̀ Akwa Ibom náà ti dóòlà ẹ̀mí arákùnrin kan èyí tó gbé òkú ọmọ rẹ̀ sínú páálí lásìkò táwọn ọ̀dọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ dáná sun. Ìròyìn ti Yorùbá Nation. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti kóró ojú sí ìjà ẹlẹ́sìnjẹsìn èyí tí àwọn ènìyàn kan tí wọ́n gùn lé nílẹ̀ Yorùbá wọ́n sọ dímọ̀ pé ohun tó kàn òun kọ́ lẹ́ ń ṣe yìí. Ní ti Biafra, Simon Ekpa tó pe ara rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra ló ti sọ̀rọ̀ sókè tó sì ti sọ pé kò sí ìgbàláàyè fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọ ilẹ̀ Ìgbò kankan bó ti ń wù kó máa. Ìròyìn ti ilẹ̀ òkèrè. 7 nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwe ilé fún báyìí lórílẹ̀-èdè Libya pẹ̀lú bí wọ́n ti sọ pé wọ́n lòdì sófin orílẹ̀-èdè ọ̀hún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Bí ẹ bá pé wá ẹ kò lè pé lọ rárá. Nuhu Ribadu ló ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkìlọ̀ fáwọn agbésùmọ̀mí tuntun ní ìpínlẹ̀ Sokoto. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Malam Nuhu Ribadu ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá òde yìí lólùlù ilẹ̀ Nàìjíríà tí ń ṣe Àbújá lásìkò tí wọ́n ṣe àpérò ọ̀gá àgbà àjọ aṣọ́bodè ilẹ̀ yìí ìyẹn ní Àbújá lásìkò tí Nuhu Ribadu ti ń sọ̀rọ̀ ó sọ di mímọ̀ wípé àna àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pe ara àwọn ní agbébọn yìí ó ń ṣe òun ó nítorí wípé kò sí ẹnikẹ́ni tí yóò dojú ìjà kọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tónítọ̀hún yóò wá lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ ó ní pẹ̀lú ètò ààbò èyí tí àwọn ń gùn lé lórí báyìí níṣe ni ẹ̀rù ó bá àwọn pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí wọ́n sọra wọn di kànáńjágbọ́n káàkiri ilẹ̀ Nàìjíríà ó ní ìgbésẹ̀ táwọn ń gbé yìí ló ti mú ìgbésẹ̀ tí àwọn ń gbé yìí ló ti mú àṣeyọrí èyí tó láàmìlaka wá sí orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ jẹ́ ká wò báyìí ǹjẹ́ yìí tí ẹ gbọ́ ikọ̀ Boko Haram mọ́ bí ti ń wù kó máa ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti ṣe bẹ́ẹ̀ lé wọn wọ inú igbó lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ó ní kò jẹ́ nǹkan ìbẹ̀rù bẹ́ẹ̀ ni kò jẹ́ tuntun fún àwọn tí àwọn ikọ̀ kan tán bá tó ṣe bẹ́ẹ̀ kóra wọn jọ tí wọ́n náà fẹ́ máa domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú ó ní ṣìnkún báyìí ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní yóò lé wọn dànù ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ó wá sọ dímọ̀ wípé ẹ ṣe ìkìlọ̀ fún wọn o ẹ kì wọ́n nílò kẹ́ fà wọ́n létí ìgbọràn dáadáa torí wípé kò sẹ́ni tí ó dojú ìjà kọ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí àwọn ti ṣe ara wọn ní ọ̀kan ṣoṣo lára àwọn táwọn jọ ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ pọ̀ yìí ó dá àwọn lójú gbangba wípé nígbẹ̀yìn ológin ní gbogbo wọn yóò padà fi ẹ̀yìn lélẹ̀ ní Malam Nuhu Ribadu wọn ló ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀ pé bí wọ́n bá pé wá wọn ò ní pé lọ. Láti lè máa jẹ́ kí ẹ̀rí máa jẹ́ mi ìṣó lórí ọ̀rọ̀ Nuhu Ribadu kó máa tẹ̀síwájú níṣe ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Plateau nínú tí wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí àlàyé ti ẹni tí ó ta ko àwọn agbésùmọ̀mí tó sì ti wa egbò dẹ́kun
fáwọn agbésùmọ̀mí náà ní orílẹ̀-èdè Nàìjíríà ní èyí tó ṣe ní àlàyé jáde nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé ní ọjọ́ 23 inú oṣù kẹwàá tá a lò sẹ́yìn yìí ní abúlé kan tó pè ní Kazoki ní ìjọba ìbílẹ̀ Barikin-Ladi tí ń ṣe ìpínlẹ̀ Plateau ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn agbésùmọ̀mí tí wọ́n sì tú wọn ká níbi tó ti ń gbé dáná irọ́ ó ní ọ̀rọ̀ náà tún tá síbẹ̀ nígbà tó tún máa di ọjọ́ 24 inú oṣù kẹwàá bákan náà ni àwọn tún ṣe ìkọlù míì sí àwọn ènìyàn náà nígbà tí àwọn tún gba ìròyìn kan pé wọ́n ń bẹ ní ibùba wọn táwọn sì ṣekú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gba oríṣiríṣi ohun ìjà olóró ní ọwọ́ wọn kò tún tán síbẹ̀ níṣẹ́ ló tẹ̀síwájú pé nígbà tó tún wá di ọjọ́ 26 inú oṣù kẹwàá bákan náà ní agbègbè tí wọ́n pè ní Gakawa tí ń ṣe ìjọba ìbílẹ̀ Mekangi ní ìpínlẹ̀ Plateau yìí bákan náà níṣẹ́ làwọn tún ṣe ìkọlù ọ̀hún táwọn tún gboríṣiríṣi ohun ìjà olóró léyìí tí ń fi ń ṣe ẹ̀rí máa jẹ́ mìíṣó lórí ọ̀rọ̀ Nuhu Ribadu nígbà tó wá di ọjọ́ 29 ní inú oṣù kẹwàá àwọn tún ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù ọ̀hún èyí tó wá lámìláka jù ó ní ti ọjọ́ 7 inú oṣù kọkànlá tá a wà yìí léyìí tó pè ní àdúgbò Luwaran tí ń ṣe ìjọba ìbílẹ̀ àríwá Jọ́ọ̀sì nínú ètò ti sọ dímọ̀ wípé àwọn ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí ọ̀hún nínú ètò tó jẹ́ olórí wọn tó ti ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ horo tó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ àmọ́ ìyàwó ọ̀gá àgbà agbésùmọ̀mí náà ó ní àwọn fi páńpẹ́ òfin mú tó sì mú àwọn lọ síbi ibùbá tí wọ́n bo ìbọn àti ohun ìjà olóró lóríṣiríṣi tí wọ́n bò ó mọ́lẹ̀ sí nínú ètò àwọn ọmọ ogun lẹ̀ yìí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn tí wọ́n sì ti ń dọdẹ ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbésùmọ̀mí náà ó ní mélòó ni àṣeyọrí tá a fẹ́ kà láti àsìkò tó sọ yìí títí di èní eléni ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní èyí sì ń ṣe àfihàn wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mú ètò ààbò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀kúnkúndùn tó sì já sí wípé àwọn ọmọ ogun lẹ́yìn náà wọn kò kó ọ̀lẹ táwọn sì ń fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé láìpẹ́ yìí àwọn yóò fi páńpẹ́ òfin mú gbogbo àwọn agbésùmọ̀mí èyí tó kù tá fẹ́ máa domi àlàáfíà yìí rú. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àgbà onítẹ́tẹ́ kan báyìí èyí tó jẹ gbèsè látàrí tẹ́tẹ́ tó ta náà tó sì tún ṣe bẹ́ẹ̀ jẹ́ ara rẹ̀ gbé pamọ́ nínú ètò ń béèrè fún owó ìtúsílẹ̀ láti fi san gbèsè tó jẹ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ẹnìtàn Awóyẹmí ẹni ọdún 41 ó ní ọwọ́ ti bà ní agbègbè Ìròlú Rẹ́mọ ní ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn náà bó ṣe sọ ní àlàyé èyàn Àlàdé Adédìgbà ó sọ di mímọ̀ wípé ìyàwó arákùnrin náà ìyún Tọ́pẹ́ Awóyẹmí olómú ọ̀rọ̀ náà wá tó àwọn létí wípé ní ọjọ́ 10 inú oṣù kọkànlá tá a wà yìí ni òun gba ìpè láti ọ̀dọ̀ ọkọ òun wípé wọ́n ti jí ọkọ òun gbé o tí àwọn ajínigbé náà sì ń béèrè fún mílíọ̀nù 5 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ níṣe ni wọ́n gùn lé ìwádìí láti lè ṣe àwárí arákùnrin Awóyẹmí yìí nínú ètí ìwádìí wọn fi hàn wípé wọ́n wá lọ sí ìlú tí wọ́n pè ní Ìjàgbà àti Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn náà kó tó wá di wípé àṣírí arákùnrin náà tú ní ọjọ́ 13 inú oṣù kọkànlá tá a wà yìí nínú ètò wọn ti fi páńpẹ́ òfin mú tó sì ti jẹ́wọ́ wípé ẹ wò ó àgbo onítẹ́tẹ́ ni mi níṣe ni òun jẹ tẹ́tẹ́ mílíọ̀nù 6 náírà nínú ètò ìsìsì lọ ra ọkọ̀ Toyota àti ọ̀kadà bàjáàjì ṣùgbọ́n tó já sí wípé owó tó ń padà jẹ wọ́n ní èròǹgbà wípé òun ó tún jẹ sí i níbi tẹ́tẹ́ tó ń ta òun ó ní ó jẹ mílíọ̀nù 1 náírà tó sì ti ń lé òun káàkiri èyí ló sì wá fà á tóun fi wá dàbí ọgbọ́n tó ń wò pé bá a bá dobì tí ó yàn á sì fọwọ́ ara ni á fi túnṣe ni ló jẹ́ kó ń ṣe bẹ́ẹ̀ kó ń jí ara òun gbé pamọ́ tó fi ń béèrè fún mílíọ̀nù 5 náírà kó lè san gbèsè èyí tí òun jẹ náà níṣe ni ikọ̀ àmọ̀tẹ́kùn wa ni àwọn ti fi páńpẹ́ òfin mú báyìí àmọ́ nígbà tí ọwọ́ àwọn bá níṣe làwọn kẹfìn wípé ó ti lo oògùn májèlé nínú ìtútù ti ṣe bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀mí ara rẹ̀ lórí gbèsè tó jẹ ọ̀hún kó tó di wípé àwọn gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí wọ́n sì sọ di mímọ̀ pé lẹ́yìn tí àlàáfíà bá ti jọba nínú ìṣẹ̀mí ayé rẹ̀ àwọn yóò falẹ̀ àwọn agbófinró lọ́wọ́ nínú èyí tí wọ́n ti lọ́ọ́ máa ṣe ìwádìí ọ̀rọ̀ náà síwájú sí i. ní ìpínlẹ̀ Ògùn bákan náà ni mo sì wà báyìí níṣe ni wọ́n rí òkú arákùnrin kan lẹ́gbẹ̀ẹ́ odò tó sùn gbalaja lẹ́ni tí kò mọ ikú tó pa á síbẹ̀. arákùnrin tí wọ́n pè ní Felix Vimga ó ní wọ́n ti rí òkú rẹ̀ báyìí lẹ́ni tí wọ́n kéde rẹ̀ wípé wọ́n ṣe àfẹ́kù rẹ̀ débi ọjọ́ 2 sẹ́yìn kó tó di wípé wọ́n rí òkú rẹ̀ ní ẹ̀bá odò náà.
ní agbègbè Òjòwò tí ń ṣe ìjọba ní Ìjẹ̀bú Igbó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ àbúrò arákùnrin náà Sunday Robert èyí tó ṣe fún àwọn oníròyìn ó ní lọ́jọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 13 inú oṣù tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí arákùnrin náà bí ó ṣe wá ṣe àbẹ̀wò sí òun tó sì kúrò ní ilé òun yìí ní nǹkan bíi dédé aago 9 alẹ́ ó ní láti ìgbà náà làwọn kò ti gbúrò rẹ̀ tó ń sì ṣe ìwádìí kó tó di wípé wọ́n mú ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró ní ọjọ́ kejì táwọn kò rí arákùnrin ọ̀hún àmọ́ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 13 inú oṣù kọkànlá tá a wà yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí òkú arákùnrin náà lẹ́gbẹ̀ẹ́ odò lẹ́ni tó sùn gbalaja sí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n sì sọ pé wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí fún àyẹ̀wò tó péye àti èyí tó yẹ ṣáájú kí wọ́n tó wá mọ irú ikú èyí tí ó pa arákùnrin náà. Àwọn agbófinró ìpínlẹ̀ Akwa Ibom ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí arákùnrin èyí tó gbé òkú ọmọ rẹ̀ sínú páálí lásìkò táwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dáná sun ní ọjà tí wọ́n pè ní Itam Timber Market èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Itu ní ìpínlẹ̀ Akwa Ibom ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ nígbà tí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀ wọ́n sọ di mímọ̀ wípé arákùnrin kan etí ẹnikẹ́ni kò tí ì mórúkọ rẹ̀ lásìkò tá a fi ń kórè yín jọ ṣùgbọ́n tí ìgbàgbọ́ wà wípé ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Anambra nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n rí òkú ọmọ rẹ̀ tó gbé sí inú páálí tó sì tarù àti àwọn ọmọ méjì kan léyìí tí wọ́n wà ní àlàyé tí wọ́n jọ ń lọ nínú ọjà náà ìgbà tí àwọn ènìyàn tí ara fu tí wọ́n kẹ́fìn wípé kí ní bẹ nínú páálí tí arákùnrin yìí tó gbèrú yìí wo ni wọ́n sì fi tìpátìkúùkù ni wọ́n fi ní kó sọ páálí náà kalẹ̀ nínú èyí tí wọ́n ti rí òkú ọmọdékùnrin kan èyí tí wọ́n wé ní aṣọ ní inú páálí náà kò sí àpá kankan lára òkú ọ̀hún ṣùgbọ́n níṣẹ́ ni wọ́n wé ní aṣọ nígbà tí àwọn ènìyàn náà ọ̀dọ́langba tí wọ́n rí wípé òkú èèyàn ló wà nínú páálí yìí ó ní wọ́n bá mú igi àti bẹntiró pẹ̀lú táyà tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dáná sun arákùnrin náà nínú ètò tí ń ṣàlàyé ara rẹ̀ wípé òun kò pa àyàn ọmọ bíbí òun náà ló sì wà nínú páálí ọ̀hún àsìkò tí wọ́n ń fọ ọ̀rọ̀ yìí lọ́wọ́ ni àwọn agbófinró ni wọ́n dé sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n ti dóòlà ẹ̀mí arákùnrin náà nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom tí yóò máa ṣàlàyé bí ọ̀rọ̀ náà sì jẹ́ gan-an ìyún ti fún John ó sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún ó ní ó ṣàlàyé ara rẹ̀ wípé kì í ṣe pé òun pa ọmọ náà o ọmọ òun ló kú fúnra rẹ̀ ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ àwọn ní ìpínlẹ̀ Anambra náà tó bá ti jẹ́ òkú ọkùnrin níṣe ni kò sí ìgbàláyè fún àwọn láti sin sí ìlú míì àfi ìlú bàbá rẹ̀ èló sì wá fà á tó ń fi fẹ́ gbé òkú náà lọ sí ilé ó sọ di mímọ̀ wípé àwọn ti gbé òkú náà lọ́wọ́ rẹ̀ táwọn ti gbé sí ilé ìgbókùpamọ́sí báyìí nínú èyí tí òun ti ṣe ìwádìí lórí bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ó ní ṣùgbọ́n bíi tí ìwádìí dé dúró báyìí níṣe ni arákùnrin náà kò mọ́wọ́ kò mẹsẹ̀ nípa ikú tó pa ọ̀dọ́kùnrin náà. Ìròyìn ti Yorùbá Nation ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kó rojú sí ìjà ẹlẹ́sìnjẹ̀sìn èyí tí àwọn ènìyàn kan nílẹ̀ Yorùbá tí wọ́n bá ara wọn jà wọ́n sọ di mímọ̀ wípé ohun tó kàn òun kọ́ ni ẹ̀ ń ṣe yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bí ó ti ṣe ń di awuyewuye báyìí tó sì ti ń di ìrántó lábẹ́nu pẹ̀lú bí àwọn kan bí wọ́n ṣe ń ja ìjà ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnjẹ̀sìn ní ilẹ̀ káàárọ̀ oòjíire nínú èyí tí àwọn kan tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ní ilẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n ti ń pe gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire wípé ẹ kíyèsí o ìjà tá ń jà kọ́ ló kàn láti máa jà ní ìṣèlú ẹ̀kẹ́jà kọ́kọ́ jà fún òmìnira àwa káàárọ̀ oòjíire nínú ìtàfìjàjàbọ̀ kúrò nínú oko ẹrú àwọn Fúlàní ajínigbé àti àṣekúpani yìí pẹ̀lú ìṣèjọba èyí tí ó mú ìkorò àti ìpayín keke báwọn ọmọ káàárọ̀ oòjíire oníbẹ̀ bá gùn lé ìjà ẹlẹ́sìn jẹ̀sìn ní ilẹ̀ káàárọ̀ oòjíire níṣẹ̀lẹ̀ ń fi ààyè sílẹ̀ fún àwọn ọlọ́tẹ̀ àti ọ̀tá láti wọ inú wa torí wípé ọ̀rọ̀ tí wọ́n yóò máa padà sọ lẹ́yìn wa náà ni wípé sẹ́yìn tẹ́ fẹ́ jà fún òmìnira ara yín náà lèyí àbí kí ni ká ti pè léyìí nígbà tẹ́yìn tẹ́jọ́ ọmọ ìyá kan náà tẹ́ ẹ̀ bá gbóhùn ara yín yé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ lórí ọ̀rọ̀ yìí nínú ètí ìkànnì àròlé bàbá 1010 TV tó ní kí a fi sí etí ìgbọ̀yín. Ní ti Biafra ẹni tí ó ń pe ara rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra nílẹ̀ yìí ní ilẹ̀ Ìgbò Simon Ekpa òun ó ti sọ̀rọ̀ sókè tó ti sọ ní àlàyé wípé kò sí ìgbàláyè fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ti ń wù kó mọ́ o láti wọlé sí ilẹ̀ Ìgbò kankan ní gbogbo àwọn ilẹ̀ Ìgbò ọ̀hún
gẹ́gẹ́ bí Simon Ekpa bó ṣe kọ sójú òpó ayélujára alátagbà X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé òun ti gbọ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun fẹ́ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Anambra Charles Soludo tó yìí ti sọ di mímọ̀ wípé kò ní sí ìgbàláyè fún ààrẹ láti wọ ilẹ̀ Ìgbò bí ti wù kó mọ̀ onítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń lọ sí ìpínlẹ̀ Anambra náà láti lọ ṣe ìpàdé èyí tí ó tako ìdásílẹ̀ ti Biafra Nation. Ó tún tẹ̀síwájú wípé ààrẹ àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n jẹ́ alábọ̀dé fún ilẹ̀ Biafra nínú ẹ̀ tí wọ́n ti mọ ẹni tó jẹ́ adarí wọn sátìmọ́lé èyún Kanu láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí ó ní láti ìsinsìnyí lọ títí di ìgbà tí àwọn yóò fi gbòmìnira àwọn kò ní sí àyè sílẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọ ilẹ̀ Ìgbò kankan bí tí ń wù kó mọ̀. Ìròyìn ti ilẹ̀ òkèrè méje nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fọwọ́ òsì júwe ilé fún lórílẹ̀-èdè Libya báyìí lórí ẹ̀sùn pé wọ́n rúfin ní orílẹ̀-èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ méje nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n sọ wípé wọ́n gba ọ̀nà àìtọ́ wọ́n fi wọ orílẹ̀-èdè Libya ó ní ìṣèjọba orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ilé padà fún báyìí pé ká máa bọ̀ sí orílẹ̀-èdè bàbá wọn tí ń ṣe ilẹ̀ Nàìjíríà èyí tí wọ́n sọ dímọ̀ pé wọ́n ti fi wọ́n sátìmọ́lé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gamfoda Immigration Detention Center kó tó di wípé wọ́n wá pa láṣẹ fún wọn pé ẹ padà sí ilé yín nígbà tí wọ́n sì já wọn padà ní pápákọ̀ òfurufú Benina International Airport. Ẹ̀sùn tá fi kàn wọ́n náà ní wípé wọ́n gba orílẹ̀-èdè Libya wọlé lọ́nà àìtọ́ ní èyí tí kò bófin orílẹ̀-èdè náà tí kò bá mu. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyìn náà ni Àyànfẹ́ Elédùmarè ìjẹ́ títí di ìgbà tátù padà máa fún yín ní ìròyìn míì orúkọ mi kò ní í padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni títí dìgbà náà mo kí wa pé àtúnkù dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i.